ni ìdí tí mo fi sọ àpò ilé ọmọ mi. Ṣàfì Bello ṣàlàyé ọ̀rọ̀. Gbajúmọ̀ òṣèré tíátà ní Ṣàfì Bello ti sọ̀rọ̀ ìpinnu kan tó ṣe fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn lórí ọ̀rọ̀ bíbí àti iye ọmọ tó fẹ́ bí. Ṣàfì Bello sọ pé òun ṣe iṣẹ́ abẹ láti dènà bíbí ọmọ tó pọ̀ nítorí òun kò fẹ́ ní ẹbí púpọ̀ nítorí òun ti ní iye ọmọ tó wù òun láti bí. Bello sọ èyí níbi tí ètò rẹ̀ kan tó máa ń ṣe lórí YouTube, Ṣàfì Bello TV, níbi tó ti ṣàlàyé ìrìn àjò rẹ̀ lásìkò tó ń bímọ lọ́wọ́ àti àwọn ìpinnu tó ṣe láti fètò sí ọmọ bíbí. Ó sọ pé láti nǹkan bíi ọdún 26 sẹ́yìn ni òun ti sọ àpò tí ẹyin máa ń gbà wọlé ọmọ láti dènà níní oyún míì. Lẹ́yìn tí òun bí ọmọ méjì tán, ó ní òun gbé ìgbésẹ̀ náà nígbà tí òun ti pinnu pé òun kò fẹ́ bí ọmọ kankan mọ́. Ó ṣàlàyé pé bí ó tilẹ̀ jẹ́ pé ọkọ òun nígbà náà fẹ́ ọmọ sí i, òun dúró lórí ìpinnu òun láti má bí ọmọ kan mọ́ lẹ́yìn àwọn ọmọ méjì tí òun ti bí. Ọkọ mi nígbà náà bẹ̀ mí pé kí n bí ọmọ kan sí i. Mi ò fẹ́ ọmọ púpọ̀, kò wù mí láti bímọ sí i ni mo ṣe kọ̀ jálẹ̀. Àgbà òṣèré náà ṣàlàyé pé ibi ìdodo òun ni wọ́n ń gbà láti fi ṣe iṣẹ́ abẹ sísọ àpò náà fún òun. Ó sọ pé òun ti mọ iye ọmọ tí òun fẹ́ bí tí òun kò sì fi ìgbà kankan tàbí àwùjọ kó sí òun lórí tàbí bímọ ju iye tí òun fẹ́ lọ. Ṣàfì Bello ní òun máa ń sọ fún ara òun pé tí òun bá padà lóyún lẹ́yìn tí òun ṣe iṣẹ́ abẹ náà, ó túmọ̀ sí pé òun fẹ́ bí ọmọ ẹ̀mí mímọ́ nìyẹn. Mo máa rí ara mi gẹ́gẹ́ bí Mary tuntun tí mo bá tún lóyún lẹ́yìn tí mo ti sọ fallopian tube mi. Kí ni sísọ àpò tí ẹyin ń gbà wọ ilé ọmọ? Ìgbésẹ̀ sísọ àpò tí ẹyin ń gbà dé ilé ọmọ tí wọ́n ń pè ní fallopian tube máa ń dènà níní oyún fún obìnrin. Ó jẹ́ ọ̀kan lára àwọn ètò ìfètò sí ọmọ bíbí tó fọkànbalẹ̀ jùlọ, pàápàá fún àwọn obìnrin tí kò bá fẹ́ bímọ mọ́. Inú ikùn obìnrin ni wọ́n máa ń là díẹ̀ láti fi ṣe iṣẹ́ abẹ sísọ àpò náà. Ó máa ń gbà kí wọ́n gé tàbí kí wọ́n fi píìnì mú èyí tí ẹyin kò fi ní rí ibẹ̀ kọjá lọ sí ilé ọmọ. Ṣíṣe fallopian tube jẹ́ ohun tó ṣe yí padà tí obìnrin bá fẹ́ tún yí ìpinnu rẹ̀ padà láti bí ọmọ sí i. Ṣùgbọ́n àwọn onímọ̀ sọ pé kò sí àrídájú pé obìnrin lè lóyún mọ́. Wọ́n ní lára ohun tó lè mú kí àtúnṣe náà tún ṣiṣẹ́ padà máa ń dá lórí irú èyí tí èèyàn bá ṣe tẹ́lẹ̀, ọjọ́ orí àti bí àpò tí wọ́n gé kù bá ṣe ṣẹ́kù sí. Wọ́n ní 50 sí 100 nínú 100 àwọn obìnrin tí wọ́n tú àpò wọn tí wọ́n so tẹ́lẹ̀ ló máa ń ní àṣeyọrí níní oyún padà nígbà tí wọ́n tún iṣẹ́ abẹ náà ṣe. Ta ni Ṣàfì Bello gan-an? Gbajúmọ̀ òṣèré tíátà tó máa ń kópa nínú eré sinimá Yorùbá àti Gẹ̀ẹ́sì ní Ṣàfì Bello. Ọdún 1997 ló kọ́kọ́ di ìlúmọ̀ọ́ká nígbà tó kópa nínú orin Love Me Jẹ́jẹ́ tí òun àti Yẹmí Sódì mú jọ kọ. Fíìmù Etí Kẹta ni fíìmù kan gbòógì tó kọ́kọ́ kópa kó tó di pé ó kópa nínú fíìmù Tinzel lọ́dún 2012. Orílẹ̀-èdè Amẹ́ríkà ní Ṣàfì Bello gbé dàgbà níbi tó ti lọ sílé ẹ̀kọ́ tó sì ti ṣe ìgbéyàwó tó sì bí àwọn ọmọ rẹ̀ 2. Ní ọdún 10 sẹ́yìn ni Ṣàfì Bello kúrò ní Amẹ́ríkà láti gbájúmọ́ iṣẹ́ rẹ̀. Òun àti ọkọ rẹ̀ ti kọra wọn sílẹ̀ ní ọdún 5 sẹ́yìn báyìí tó sì ní òun àti ọkọ òun gbájúmọ́ títọ́ àwọn ọmọ wọn. Ẹni 50 ọdún ni Ṣàfì Bello báyìí. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.